Kìnìún ẹ̀yà Júdà. Alápá rọ́bì. Alápá kábíkábí. Ọlọ́run ẹlẹ́dà. Ọba amọ́ni. Ọba dání. Ọba pani. Ọba ṣẹ́ni. Ọba agbanilẹ́gbàtàn. Ẹ̀yin Olúwa lógo. Àyàn yìí bá lù ú alágbára bí àrá ẹ̀yà Júdà. Lord, we thank you, Lord. Lord, we thank you for your love. Toby. Lord, we thank you. Episode 68, AlujoHymn Fusion. Episode 68, AlujoHymn Fusion. Ẹ̀yin Olúwa lógo. You are welcome this evening on Facebook, on YouTube, on Instagram, on Twitter. On Instagram, you are welcome. Àyàn yìí túbọ̀ lù alágbára bí àrá. Lord, we thank you. Adura. Lord, we thank you. We honor your holy name. For you are God. For your faithfulness upon our lives. For who you are. For what you have been doing. For what you are set to do today. You are all welcome to AlujoHymn Fusion. Episode 68. Episode 68. On Facebook, on YouTube, you are welcome. On Instagram, you are welcome. Ẹ̀túnyìn Olúwa lógo lẹ́ẹ̀kan sí ògo. Now you know what is going to happen today? Ẹ̀mí àwọn wòlíì ló máa ṣiṣẹ́ agbára lónìí. Now the God that knows the beginning from the end is saying he's going to do the work of power today. Torí pé alágbára lọ́lọ́run. The God that owns the world. Everything that is in the world belongs to God. Lórí èṣù gọ́gọ́gọ́gọ́, Ọlọ́run ló lèṣù. Àyàn yìí kí ni mo sọ? Ọlọ́run ló lèṣù. Ọlọ́run ló dá èṣù. Ẹ̀túnyìn Olúwa lógo lẹ́ẹ̀kan sí. Ẹ wálé. Now we are talking about the Almighty God. Ọba arínitán, ọba amọ́ni, ọba adáni, ọba aṣẹ́ni, ọba òjìkọlù kọ́pá, òpà kan wò kan yè, gbìngbìn nìkè. Àwúwo má ṣe é gbé. Ẹ̀túnyìn Olúwa lógo lẹ́ẹ̀kan sí. Ayé yìí dá báyẹn. Lórí Facebook, you are welcome this evening. On YouTube, you are welcome in the name of the Lord Jesus Christ. On Instagram, you are welcome. Now, the best thing you can do for us now is to share it. Please share us on Facebook. Call your friends and family to come and join us on Facebook. On Instagram, please call your friends to join us. AlujoHymn Fusion, episode 68. Ẹ jọ̀ọ́, ẹ bá wa share, ẹ bá wa share, ẹ bá wa share. Ayérayé nínú ọ̀run, a gbọ́ ti yín lónìí lórúkọ Jésù.
mímọ́ Ísírẹ́lì ẹ ṣé. Bímọ ẹbí àwọn wòlíì ní kí n sọ wípé ká tó parí ètò yìí ọmọ yẹn máa bẹ̀rẹ̀ sí mú ẹ. There's a pregnant woman that is watching us right now. A pregnant woman that is watching us right now. Before the end of this program, ayérayé máa ṣohun tuntun nínú ayé ẹ. Àánú máa sọ̀rọ̀. Ẹ tún ní Olúwa lógo lẹ́ẹ̀kan sí ògo. Ìgbà tí agbára Ọlọ́run dé ní ọjọ́ Pẹ́ntíkọ́sì, agbára yẹn ṣì wà. That type of power, the power of God is still on the throne. Olùgbàlà gbóhùn wa lónìí pẹ̀lú ọwọ́ agbára rẹ lórúkọ Jésù. Ẹ tún ní Olúwa lógo lẹ́ẹ̀kan sí. Kí ló ṣẹlẹ̀ lórí Facebook tóbi YouTube o má gbàgbé o. Olúbùnmi Dọlápọ̀ ẹ fún ìpè náà kì í kan.
kí ló tún ṣẹlẹ̀ lórí Facebook? Kí ló pé? Yétúndé Tolúlọpẹ́ Ọláyínká. Òjò ìbùkún yóò sì rọ̀ lórúkọ Jésù Kristi. I'm going to give you today. Don't just see us as if we are playing music. We are playing hymns. No, our music is spiritual. We are connecting to the throne of grace where God is sitting right now. We are communicating to the one that sits on the throne. So as you are listening to us, àdúrà kí ló ń ṣẹlẹ̀ lórí Facebook sẹ́. Gideon Ayọ̀délé, Jésù ní balógun ọkọ̀, ẹ má bẹ̀rù rárá. Lórí Facebook, Faith Godwin, Jerry Boyama.
God we are talking about is the God that knows the beginning from the end. He knows the end from the beginning. Arúgbó ọjọ́ ni kó o tó sọ ọ́ mọ̀. Before you say it, he knows it. So why don't you just start praising him now? Don't think about what you are passing through. Just be praising him now. He's on the throne. He sees what this country is going through. Àdúrà, kì í ló ń ṣẹlẹ̀ lórí Facebook, má gbàgbé YouTube náà. Sunday, Ayérọ̀, ìjọba, ṣé mo mọ̀ báyìí? Mi ò mọ̀. Okay, keyboard is mọ́. Owó ẹ̀yẹ Olúgbénga, ọba ògo àlàáfíà, mo fẹ́ràn rẹ.
Sórí oyin Ọlọ́run, oyin Ọlọ́run, àwọn áńgẹ́lì ń ṣe yẹn, wọn ò sùn, wọn ò wo. They are shouting, holy, holy. Angels are shouting, holy, holy to the one that sits on the throne. So whenever you have the opportunity to worship God, it is a privilege. It is a privilege. It is a privilege. So don't take that privilege for granted. I don't want to know what you are going through. I don't want to know the situation which you are now. Just raise your hand to the Kingmaker. Koma beresini. Because tó bá ti kú kò yí Ọlọ́run nípò padà. Àìkú ẹ kò yí Ọlọ́run nípò padà. But for the fact that you are among the living today, raise your hand to the Kingmaker. Ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba. Ẹni ńlá tó ṣeun ńlá. Alágbára tó ju alágbára ayé lọ. Alágbára tó ń gbàgbára lọ́wọ́ agbára tó ń yọ mí lẹ́nu. Ayérayé ẹni ìlérí ìfẹ́. Òjì kan olùkọ́pá òpàkọ́wò kan yè ẹ̀yin Olúwa lógo. A máa tó wọ fàájì báyìí. Ọmọ kan ló fẹ́ máa ṣe, ló fẹ́ máa ṣe. Ẹ̀yin Olúwa lógo lẹ́ẹ̀kan sí. Okay, transform MA1 ọkàn mi yin ọba ògo. Sọ́dúnsì Ọlábùsí ọkàn mi yin ọba ògo lórí Instagram. Sórí Ọlọ́run a máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ ní ìgbà gbogbo ní ìgbàkúgbà. Our God still remains God. We are still serving the God of old. Arúgbó ọjọ́, that is why we call him Arúgbó ọjọ́ Àdàgbàbá pààrọ̀ oyè. Ògbéni níjà kẹ́rù obo níjà. Àdúrà kí ló ṣẹlẹ̀ sẹ́ẹ̀?
Mrs. Adigun Ayọ̀dèjì Adigun ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba là ń sọ nípa rẹ̀. A lè wí lè ṣe ẹni mímọ́ Ísírẹ́lì. Ayérayé nínú ọ̀run ẹ bá wa di nẹ́tíwọ̀kì yìí mú lórúkọ Jésù. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà lórí YouTube, lórí Facebook, lórí Instagram, ẹ bá wa máa gbàdúrà kí a lè wí lè ṣe bá di nẹ́tíwọ̀kì mú. Ẹ gbé Ọlọ́run alààyè tóbi. Ẹni mímọ́ Ísírẹ́lì, mo ti rí ẹ̀gbọ́n mi ọ̀nkú Dr. Ambrose Olútáyọ̀ Ṣómídé, mi ò ní wá yín tì lórúkọ Jésù. Kí là ń sọ? What we are saying that the best thing that can happen to you now is to be praising your Maker, the Ancient of Days, the Lily of the Valley, the God that cannot be insulted, the God that is far beyond what we are calling. Ẹ̀yin Olúwa lógo. Lórí fàájì gbogbo ń tà ń sọ ni pé kò sóhun tó lè máa là kọjá. Ọlọ́run alààyè mọ̀ nípa ẹ̀, ayérayé mọ̀ nípa ẹ̀, àtóbi tó mọ̀ nípa ẹ̀, òjìká olùkọ́gbọ́n ó mọ̀ nípa ẹ̀, ẹni mímọ́ Ísírẹ́lì mọ̀ nípa ẹ̀. Bí ọwọ́ ẹ sókè kó máa bẹ̀rẹ̀ sí ní ọba àwọn ọba, ọba àná, ọba òní, ọba ọ̀la, ọba ọjọ́ gbogbo. Ọlọ́run tá a kìkìkìkì tá ò lè kì tán. Ọlọ́run tá a sọ sọ́sọ́ nípa rẹ̀ tá ò lè sọ tán. Ẹ̀yin Olúwa lógo. Go, 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 go. Now before I start to play my songs today, no matter what you are going through, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí fàájì, ẹ gbé ọwọ́ yín sókè kẹ́ máa bẹ̀rẹ̀ sí ní ọba àwọn ọba pé ó ṣé. Ọlọ́run ayọ̀ ó ṣé. Ayérayé nínú ọ̀run ẹ ṣé. Ẹ máa yọ̀, ẹ máa yọ̀, ẹ yọ̀ nínú Olúwa ayọ̀. Lórí fàájì Dikínẹ́sì Akínládé Adéọlá láti Ìlárò, Olúwa ọ̀run òun ayé.
fi gbogbo ìgbàgbọ́ yín ẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run alààyè. Òun nìkan ló lè ṣe. Ọmọ èèyàn ò lè ràn ẹ́ lọ́wọ́. Ìrànwọ́ mi yóò wá sí ọwọ́ Olúwa wá tó dá ọ̀run ọ̀hún ayé ní Bíbélì sọ. So that is why you need to face the one that sits on the throne. Òkè ni kó máa wò. Ìrànlọ́wọ́ ò ní wá látọ̀tún látòsí. Òkè ló ti máa wá. Bí ọwọ́ ẹ sókè kó máa bẹ̀rẹ̀ sí yin ọba atóríṣe. Onílé ọlá. Elétí gbọ̀ngbàròyé. Ojú kan nìkan bá òpàkọ́ òkòyè. Sórí gbogbo àyín tí a ń gbọ́ mi lórí fàájì. Fàájì yẹn ó ń ṣọ̀kan lórí Instagram. @Segun_Oluwayomi lórí Facebook. Segun Oluwayomi lórí YouTube. Official Segun Oluwayomi. Wá bá mi bẹ̀. Àdúrà kí ló ṣẹlẹ̀ lórí fàájì? Túnmí ṣe làwọn láti ìyànà yẹn sí. Ara ìdìde kórọ̀ọ̀sì ni ó dẹ̀ pé ókè máa ń pè é kórọ̀ọ̀sì ni. Dr. Oluwayomi, show me the network is poor today, but God is helping us. God is helping us. Ẹ wò fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí fàájì. Ẹ máa bá mi fi àdúrà ránṣẹ́ sí Dr. Oluwayomi Ambrose Ṣómídé wípé ẹni ẹlẹ́ni ò nígbà ṣe wọ́n ṣe lórúkọ Jésù. Sórí kò sóhun tó ń là kọjá tí Ọlọ́run ò mọ̀. Ó kọrin oyin Ọlọ́run òyìn. Tó o bá yin Ọlọ́run ni wàhálà máa dé. Sórí bó ṣe wọ̀nyẹn pẹ̀lú gbogbo tó ń là kọjá máa bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run alààyè. Because oyin àwọn áńgẹ́lì yìn lọ́run. Wọn ò dáwọ́ dúró. It is a privilege for us to actually worship and praise God. So it is a privilege for you to start worshiping God now. Àdúrà kí ló ṣẹlẹ̀ lórí fàájì? Ògúnwùyí ìfẹ́ Olúwa láti Owódé iye wa. Òjò ìbùkún yóò sì rọ̀. Fàájì tí wọ́n ṣe disappoint yẹ báyìí. Olórin yẹn ní bí gbogbo ayé bá kọ̀ mí sílẹ̀, Ọlọ́run alààyè tó dá ọkọ̀ ẹ sílẹ̀. Bí ọwọ́ ẹ sókè kó máa bẹ̀rẹ̀ sí ní ọba àwọn ọba kó o ṣe kó o jẹ̀jẹ́ kí wọ́n lára àwọn alààyè lónìí. Ẹ̀yin Olúwa lógo ògo.
ìtẹ́. Arúgbó ọjọ́ wà lórí ìtẹ́. Tó ń ṣe ohun tó nìkan lè ṣe. Kò ní fi ṣe ohun tó ń là kọjá no matter what you are going through. Bí àwọn ẹ̀sọ́ kẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ sí yan ọba àwọn ọba fàájì yẹn ń ṣọ̀kan lórí Instagram. @Segun_Oluwayomi. Lórí Facebook Segun Oluwayomi. Lórí YouTube lọ subscribe àwọn abẹ́ official Segun Oluwayomi. Ṣé a ní gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí fàájì? Ẹ máa bá mi fi àdúrà ránṣẹ́ sí Dr. Olutayo Ambrose Somide pé mi ò ní wá wọn tì lórúkọ Jésù. Ẹ̀yin Olúwa lógo. A bá ti parí tán. Kọ̀ lọ sórí AudioMack. Gbogbo nǹkan tó ń gbọ́ yìí ó máa wà ń bẹ̀. Go follow me on AudioMack. Segun Oluwayomi music. Ó máa wà ń bẹ̀ kó lọ download ọ̀fẹ́ ni. Àdúrà kí ló ṣẹlẹ̀ lórí fàájì? Kristana ẹ̀kẹ́rin láti Akẹ̀sán. Ẹ̀wọ́n dẹ̀ bọ́ balógun jùlọ. lọ sórí AudioMack kó lọ search fún Segun Oluwayomi music. Follow me and download this music. Àwọn previous one tá a ti ṣe ó wà bẹ́ẹ̀ náà. Dr. Olutayo Ambrose Somide ẹ ò ní dẹ́nilẹ̀ lórúkọ Jésù. Fàájì yẹn ń ṣàn lórí Instagram @Segun_Oluwayomi lórí Instagram. Lórí YouTube official Segun
Segun Oluwayomi lórí Facebook, Segun Oluwayomi lórí Twitter, àti Segun Oluwayomi. Ẹ̀yin Olúwa lógo. Happy Sunday, everybody. Àdúrà kí ló tún ṣẹlẹ̀ lórí fàájì sẹ́ẹ̀? Kí ló pé? Ògùn ńlá tọ́pẹ́. Ògùn lọ́lá tọ́pẹ́. Láti Owódé Yewa. In Christ alone. Lórí fàájì báyìí. Dr. Olutayo Ambrose Shomide, thank you so much. I will forever be grateful. I will forever be grateful. Ẹ ò ní dẹ́nilẹ̀ lórúkọ Jésù mi ò ní wá yín tì. Iléeṣẹ́ ìfàájì ò ní jóná. For those of you that is watching us on Instagram, on Facebook, on YouTube, I thank you too. I thank everybody for supporting this vision. It's a vision God gave to me last year that come online, be playing hymns to people. Ọlọ́run dẹ̀ ti èmi ọmọ kékeré. Ọlọ́run ti gbọ́wọ́ wá ṣe àwọn ìyanu kékèké kọ̀ọ̀kan. Why people are listening to our hymns, they are getting blessed all over the world. So I always tell people that forget about what you are going through. Kò sóhun tó ń là kọjá tí Ọlọ́run ò mọ̀. Forget about what you are going through. Just focus your attention to the one that sits on the throne. A lè wí lè ṣe, a lè ṣe lè wí. Ẹni bímọ Ísírẹ́lì, ojú kan lùkọ́ pa, òpà kan òkan yè. Abetí lùkọ́ra bí ajere. Máa bẹ̀rẹ̀ sí yan Ọlọ́run àwọn Ọlọ́run. Alààyè ni ó máa yìn, òkú ò lè yìn. Ẹ̀yin Olúwa lógo, ògo.
ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí Ọlọ́run nìkan ló lè ṣọ́ wa kò sí ẹni tí ọlọ́pàá lè ṣọ́ kò sí ẹni tí sójà lè ṣọ́. The only one that can protect us is the Holy One of Israel, the King of Kings. Bẹ́ẹ̀ ni alààyè nìkan ló lè yin Ọlọ́run tí à ń sọ nípa rẹ̀ yìí. That is why you need to praise him more and more. For those of you that is watching me on Facebook, on YouTube, on Twitter and on Instagram, ẹ máa yin Ọlọ́run alààyè lójoojúmọ́. A lè wí lè ṣe nítorí pé ẹnìkan bẹ tó fẹ́ràn wa. Ìfẹ́ rẹ̀ ju ti ìyè kan lọ, ìfẹ́ rẹ̀ ju ti bàbá lọ, ó ju ti ìyá lọ. Sorry, tó o bá ń jó látàárọ̀ tó o mọ Jésù lólúwa àti olùgbàlà. Disaster ni o. If you are just dancing, if you don't know Jesus Christ as your Lord and as your Savior, disaster ni o. The best thing that can happen to you is to accept Jesus Christ as your Lord and your Savior. Because that is the best thing that can happen to you now. Kò sí ẹni tó ní ẹ̀mí ẹ̀ lọ́wọ́. Nobody can help you now except the one that sits on the throne. So that is why you need to give your life to Christ. Kò sóhun tó ń là kọjá tí Ọlọ́run kò mọ̀. Fi ayé ẹ fún Jésù. Kò dẹ̀ wá rí pé rere ni. Ọlọ́run alààyè mọ ohun tó ń là kọjá. All he needs from you is just submit to him totally. He needs you to submit your totality, your being to him alone. Ká tó máa lọ, gbogbo orin tó ń gbọ́ yìí, every song you are listening to, just go to AlujoHymn. Type Segun Oluwayomi. Everything is there. You will get all my music there. Download it. They are free. And if you need our CD, just send me DM. We have an album called AlujoHymn Fusion Series 1. Àti ṣe album tó ń jẹ́ AlujoHymn Fusion Series 1. It's on AudioMac. It's on iTunes. It's on Amazon Music. It's on Apple Music. It's on Deezer. Ó wà lórí gbogbo digital platform tó lè rò. Ká tó máa lọ gbé ọwọ́ ẹ sókè kó máa bẹ̀rẹ̀ sí yìn ọba àwọn ọba pé o ṣé o. A lè wí lè ṣe o ṣé o. A lè wí lè ṣe o ṣé o.
padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. We return all the glory to the one that sits on the throne, the one that cannot be insulted, that is far beyond what we are calling him. Hallelujah. And we now say, he suffered no man to do us wrong, and he reproved him for our sake, saying, touch not my anointed, and do my prophet no harm. And it's a pin no benin, it's a better than no benin. To fẹ́ dojú ìjà kọ everybody tó listen sí wa lónìí. Tó fẹ́ dojú ìjà kọ wa àti ìyàwó wa àtàwọn ọmọ wa. Iná ọ̀run, àrá ọ̀run kó sọ́pa ẹ̀mí inú wọn lórúkọ Jésù Kristi. À ń lọ àtúmọ̀adé lọ́sẹ̀ tó ń bọ̀ lórúkọ Jésù. Thank God for this episode 68. We return all the glory, honor, adoration back to him alone. Thank you for joining us. Although network disturbed us so much today, but we still give all the glory, honor, adoration to the one that sits on the throne. Thank you for joining us this week. Oh, never! Oh, never! Oh, never!